Good afternoon, gentlemen and ladies of the press here present. My name is Olasukomi Ayinde Marshall, also known as K1 the Ultimate. I am here to make clarification of the incident that happened on the 5th of August 2025 at Nnamdi Azikiwe International Airport local wing while about to board aircraft from Abuja to Lagos. The incident is highly regrettable because I have contributed the better part of my life in the past 50 years to the growth and development of Nigeria, my country, art and culture, both in and out of the country. I've been a good ambassador of this great nation, in and out, in very many ways. Somebody like me should not be found in such incidents. I accept responsibility and appealing to Mr. President, the country, the Honorable Minister for Aviation, the FAAN, the NCAA, and my fans across the globe to please pardon my behavior. Number one, I passed through 2 checkposts and the content of my cup was screened. Need to say I have any content in the cup. Until I got to the lounge while awaiting the boarding of the aircraft, I pour water in it because of my health situation. I need to be sipping water because I'm dehydrated, as recommended by doctor to me. Like I said, I take full responsibility of all incidents. Once again, I seek forgiveness from Mr. President, the Commander-in-Chief of the Federal Republic of Nigeria, who is also my father and father of the nation, the Honorable Minister for Aviation, the pilot, the airline staff, passengers, and above all, my fans across the globe, my family, for the incident. My love for the country is unshakable. I am still the darling ambassador of our nation, and I'll continue to carry the banner of this great country everywhere all my life. Thank you once again. Please accept my apology. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé bẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò jẹ́ kónítọ̀hún kó pẹ́ lórí ìkúnlẹ̀. Bí Yorùbá bá bọ̀ tó sọ eléyìí tí àgbàlagbà ilẹ̀ Yorùbá tó bá sì kóra rẹ̀ sínú páńpẹ́ eléyìí, ó di dandan kónítọ̀hún kó jọ̀wọ́ gbogbo àpọ́nlé rẹ̀, kó jọ̀wọ́ rẹ̀ lẹ̀, kó sì rawọ́ bẹ̀bẹ̀, kó sì gba ẹ̀bi ara rẹ̀. Òun náà ló mà dífá fún nǹkan tí ògbóǹtarìgì akọni fújì ní tí wọ́n ṣe o. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe, bẹ́ẹ̀ lọmọlúàbí ọmọ Yorùbá àtàtà bí wọ́n ṣe máa ń ṣe. Òun náà nìyẹn nítorí pé Yorùbá pé dáadáa. Ẹ kú dédé àkókò yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní dí láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá wa subscribe, ẹ like, bẹ́ẹ̀ sì rèé, ẹ share rẹ̀ sí ilé kó sì dóko. Ìrawọ́ bẹ̀bẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àárín ọ̀sẹ̀ tá a wà yìí ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe eléyìí tí ń bẹ nílùú Àbújá, nígbà tí gbajúgbajà òǹkọrin ni K1 the Ultimate Wasiu Ayinde tí wọ́n fẹ́ wọ ọkọ̀ òfurufú jẹ́ẹ̀tì lọ láti ìlú Àbújá padà wá sí ìpínlẹ̀ Èkó ní ìlú tí wọ́n fi ṣe ibùgbé. Nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ tó fa yánpọnyánrin tó sì bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan, àwa náà wà lára àwọn tí wọ́n mú ìròyìn náà wá fún yín látara rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, bí K1 the Ultimate tí wọ́n ṣe fi ìbínú tí wọ́n fi hùwà eléyìí tí wọ́n hù nígbà náà. Ẹ sì mọ̀ pé àṣìṣe ò kọ́gbọ́n o.
ọmọdé gbọ́n àgbà gbọ́n òun náà la fi dá Ilé Ifẹ̀ bọ́mọdé bá gbọ́n tàgbà gbọ́n bó bá sì dé ìpele kan ọmọdé àṣẹ àgbà náà àṣẹ ohun tó wà ń bẹ̀ ni pé kò ní kálukú kó mẹ̀bi ẹlẹ́bi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde wípé wọ́n ò fọwọ́ pa K1 The Ultimate wọ́n fọwọ́ pa wọ́n lórí ni nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pa á láṣẹ wípé kò gbọ́dọ̀ sí iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan eléyìí tí ó gbọ́dọ̀ gbé K1 The Ultimate láàrin oṣù 6 gbáko láàrin orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ní tàbí jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lóṣù 6 gbáko gbogbo àwọn eré eléyìí tí K1 The Ultimate tí wọ́n ti máa gbà á lẹ̀ tí wọ́n fẹ́ náǹfààní láti wọkọ̀ bàálù lọ síbẹ̀ ńkọ́ tọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ wọn tẹ́ bójú wò pé bóyá wọ́n súnmọ́ ààrẹ bó ti ń wù wọ́n mọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń fojú wò pé iná tá a ná ọmọ àgbẹ̀ tó fi sáwọ̀ gbẹ́ bàbá ṣe bẹ́ẹ̀ ná ọmọ alápatà yóò dìjà gbòòrò òun náà lélẹ́yìí o wípé ọmọ awo òun náà ni K1 The Ultimate ìpá tá a ṣe pọ́mọ ẹgbẹ̀rì a lè pọ́mọ awo bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò fi ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sì rí K1 The Ultimate náà àwọn náà wá wò pé ṣebí mo mọ̀yàn mo nágbára ibi mo bá dé nínú ìlú yìí látọdún tí mo ti ń kọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ kò sí ohun tí wọ́n ó fi mí ṣe àgbéjúlẹ̀ lọmọdé ń gbégi eléra wọ́n gbé mi wọ́n jù mí lẹ̀ òun náà ni wọ́n wá fi eléyìí ṣe wọ́n jáde lóní gbangba wá láti wá bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn gbà wípé ẹ̀bi tàwọn ni o àwọn gbà wípé àwọn ṣàṣemáṣe àwọn gbà wípé gbogbo nǹkan yìí orí wọn ni kódà awakọ̀ òfurufú ọ̀hún náà yan pílọ́ọ̀tì àwọn méjì ni wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ o lẹ́sẹ̀kẹsẹ̀ kódà K1 The Ultimate tọrọ àforíjì lọ́wọ́ wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ẹni bá súnmọ́ ni tó bá hùwà tí ò dáa èèyàn wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sónítọ̀ òun fi bàjẹ́ sayọ̀ ni nítorí ìyẹn òdẹ̀ ń ṣe ó fẹ́ fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ mọ́ o wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n ní àwọn rí wọn gẹ́gẹ́ bí bàbá àwọn gẹ́gẹ́ bí wọ́n sì ti jẹ́ bàbá fún orílẹ̀-èdè Nàìjíríà yìí lápapọ̀ bẹ́ẹ̀ sì dé wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn mọ̀ pé wọ́n ṣàṣemáṣe yìí o kò wá dúró ń bẹ̀ o gbogbo àwọn olólùfẹ́ wọn ẹ mọ̀ pé látàrí nǹkan tó ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n nífẹ̀ẹ́ wọn pọ̀ ìfẹ́ yìí ó ṣeé ṣe kó ti já wálẹ̀ nítorí pé ẹlòmíì á wò pé ń báwo ni ó ṣe ṣerú nǹkan báyìí lágbàlagbà ara rẹ lẹ́ni àpọ́nlé ara rẹ lólógo ara rẹ ìnífẹ̀ẹ́ rẹ mọ́ wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn nípa ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbù rẹ àwọn olùgbẹ̀bẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o èèyàn ẹlẹ́ran ara gbogbo wa lásìkò kan ìyàn kan lè dédé bí wa nínú tàbí ìkan kó lè dédé bí wa nínú ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbù rẹ ìkànnì Olómi Ọgbọ́n TV lẹ ti ń gbọ́ wa. Good afternoon, gentlemen and ladies of the press here present. My name is Olasukomi Ayinde Marshall, also known as K1 The Ultimate. I am here to make clarification of the incident that happened on the 5th of August 2025 at Nnamdi Azikiwe International Airport local wing while about to board aircraft from Abuja to Lagos. The incident is highly regrettable because I have contributed the better part of my life in the past 50 years to the growth and development of Nigeria, my country, art and culture, both in and out of the country. I've been a good ambassador of this great nation, in and out, in very many ways. Somebody like me should not be found in such incidents. I accept responsibility and appealing to Mr. President, the country,
the Honorable Minister for Aviation, the FAAN, the NCAA, and my fans across the globe to please pardon my behavior. Number one, I passed through 2 checkposts and the content of my cup was screened. Need to say I have any content in the cup. Until I got to the lounge while awaiting the boarding of the aircraft, I pour water in it because of my health situation. I need to be sipping water because I'm dehydrated, as recommended by doctor to me. Like I said, I take full responsibility of all incidents. Once again, I seek forgiveness from Mr. President, the Commander-in-Chief of the Federal Republic of Nigeria, who is also my father and father of the nation, the Honorable Minister for Aviation, the pilot, the airline staff, passengers, and above all, my fans across the globe, my family, for the incident. My love for the country is unshakable. I am still the darling ambassador of our nation, and I'll continue to carry the banner of this great country everywhere all my life. Thank you once again. Please accept my apology.